Africa Content TV.
wá ṣe ń fẹ́ Àlàbí ní Kọ́ládé. Lẹ́bi Kọ́ládé mọ̀ kí ẹ Àlàbí ṣe yọjú. Ó bí yọ̀bọ̀ fún ọ̀gá mi ẹ̀kọ́ ìyá aṣíwájú. Aṣọ oníṣẹ́ ọkọ̀ yẹn mọ́ṣẹ́ ni. Gbogbo ẹ̀kùnrin bá mi ló náwó sí. Èdè olú ayé ẹ̀kùn mi ó ti náwó sí. Aṣọ oníṣẹ́ ìdánlọ́dẹ́ mi. Àlàbí Adébí Akọ́ládé. Ẹ̀jẹ̀ tunu fún bẹ́ẹ̀ náà Àlàbí Adé. Fọ́jú akọ̀wé ẹgbẹ́ ọmọ àjọlọ. Gbogbo conference 57. Gbogbo yìí mọ kẹ́kọ̀ọ́ àgbo ọ̀bì ìmọ̀ra yíra. Àdúrà ṣìdá fún mi. Èrèlú ọba àdìmúlá mi. Ògùnkùn mi ní ìrè òkè àdú. Ètí ìlú mi yá mi. Kọ́ládé lébi ìpín. Lébi ìpín. Kọ́ládé lébi ìpín. Lébi ìpín. Àlàbí rò kí ẹ lébi ìpín. Kọ́ládé ọ̀rọ̀ mi. Èèyàn tèmi ẹgbẹ́ òróyè lébi ìpín. Olórí conference 57. Ìjọba lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ẹni lébi ìpín. Àtòwọ́ àgbàjọba ilé lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ẹni lébi ìpín. Àtòwọ́ Abdulrazak Àjàlá ilé lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ẹni lébi ìpín. Ìyọba yọlá bàbá yìí lébi ìpín. Ìyọba ọmọ lọ́lá mi ẹsẹ̀ ọ̀la lébi ìpín. Ìyọba yọlá sákì lébi ìpín. Ìyọba Adétóyè Olùsì lébi ìpín. Èyí olú ọmọ gbogbo kò sọ̀fẹ́ mi lápapọ̀ ẹni lébi ìpín. Èyí ọlámọ̀ta báyìí lébi ìpín. Akíọ́lọ́dún lámọ̀ta lébi ìpín. Ìyọ̀kẹ́lámọ̀ onígbà lébi ìpín.
bébì mi. Ọlọ́ni ọmọ bàbá àtọ̀ bébì mi. Ọmọ bàbá mi kọ́ àtọ̀ bébì mi. Honorable Commissioner, Women Affairs Ogun. Wọ́n ti ṣe fún mi ìwà jáde náà sùúrà òní. Àbísọ̀, ó bára tìwé tó fi kọ́ ọkọ ẹ. Èmi lọ́jọ́ bí ẹ̀ dápọ̀. Ẹ̀mí ẹ̀ ààbò nínú ọlọ́lá. Ọkọ̀ Àbísọ̀ bèbí. Àbísọ̀, má sọ fún ọlọ́lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. Máa ṣe fàájì ẹ lọ. Ṣọ́ra ọmọ kí ẹ ní ìjẹ̀dẹ̀. Àbísọ̀. Àyàdàpọ̀ mọ kí ẹ kí Àbísọ̀ ní. Àyà tí ẹ ní. Ọkọ alágbára, ìyàwó ẹ̀ alágbára. Ìjọba wá ní méjì ẹ̀rí. Àbísọ̀, ó ní sunkún mọ́ kí ẹ Àbísọ̀. Honorable Commissioner, Women Affairs Ogun, máa wọlé mọ́ àgbà ọ̀ṣẹ́. Lẹ́dí kan fún mi ìṣòwò tí ó ṣe. Èèyàn bàbá bí ẹnu. His Excellency, Commander Nikita Kwadienu. Ojú kiri la ń jẹ lọ, amadójú kejì lọ́lá wọn bá dà Kwadienu. Àdìjábù rà ó ṣe. Ọmọdé ẹ̀kú rà tó àkìrí dá. Adéjọ́ ń gbàdúrà tipẹ́tipẹ́. Ṣé yẹ kọ́ bẹ̀ jiná? Kó bá sọ fún mi, Àdìjábù rà ó. Congratulations, òkú oríire Àdìjá. Honorable Commissioner. Kọ́jọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àárẹ̀ Àdìjá kúrẹ́. Ó ṣiṣẹ́ fún mi ẹ̀ẹ́mẹ̀ ni. Kò dé ní ọ̀bọ̀ látòkè. Very dedicated member nínú ẹgbẹ́ wa ni ruling class. Ọmọdé ẹ̀kú wúrà àti Àdìjá. Òkú oríire Àdìjá. Àdìjá kúrẹ́. Ilẹ̀kùn tuntun wá sí. Owó náà lọ́kùn Àdìjá kúrẹ́.
méjì ìtàlólú. Ìrètí wọn náà ń bọ̀ wá ayé ní wàá fi àbámọ́ lọ́la. Òṣèré o princess mi, princess mi. Bọ́lá lẹ́ni sọ́ni princess mi. Sami, princess. Fúnayọ̀. Alága ìjọba ìjọba. Fúnayọ̀ bá dìde bọ̀ ọmọ mi. Fúnayọ̀ mi. Fúnayọ̀ mi. Ìjọba lọ́wọ́